Mr. Sowore brother mi ìbá má jẹ́yìn lẹ́dẹ̀ wá múra kankan bẹ́ẹ̀ yẹn ẹ̀sìn o ẹ̀sìn ẹ̀sìn dé o ẹ̀sìn. Mr. Sowore kí ló dé lẹ múra kankan bẹ́ẹ̀ yẹn lẹ fi what can fa kí ló lè tó yẹ kí la ṣe fún yín Mr. Sowore kí la ṣe fún yín kí la rà nígbà yín tá sanwó àwọn ọmọ káàárọ̀ àjíire bí ṣe rí èyí brothers wa tẹ máa ń lọ káàkiri tẹ máa ń grant interview káàkiri tẹ bá ti débi interview tẹ kàn máa ń rébọ tẹ máa ń ṣe pùúlẹ̀ mo fẹ́ kẹ́ mọ̀ pé kómìdè kómì nǹkan tẹ bá fi disqualify ìran ọmọ káàárọ̀ àjíire bí àbí Yorùbá àbí Oòduà mo fẹ́ kẹ́ mọ̀ pé ẹ̀yin ó kọ́kọ́ bẹ̀rẹ̀ látòrí yín nǹkan tí mo fẹ́ kí gbogbo yín mọ̀ nìyẹn gbogbo ẹ̀yin brothers wa tá máa ń gbénu nígbèkúgbé káàkiri interview tẹ́ ẹ̀ ní mọ̀ nǹkan tó yẹ kẹ́ sọ tẹ́ ẹ bá ti tara lé yín lọ́pọ̀ tán níta ẹ ò lè padà ríra lọ́wọ́n ní ọ̀wọ́n lọ́wọ́ àwọn tẹ́ ta fún o ẹ jẹ́ ká jọ gbọ́ fídíò yìí. The people that eat meat the most, I've said it anywhere in the world, are Yoruba people. They eat every part of me. Yoruba have a name for every part of cow, nose, yansh, everything. But they don't have ranches in Yoruba land. There is no reason why the Redeemed Church that eats over 2,000 cows a day during their Holy Ghost Congress cannot have a ranch. Market. My village na Kiribu for Eseldo, local government area of Ondo State. Now since that night, now I make decision as a 10-year-old say, when I reach time, I go fight to ensure say this country get justice. 51 years old, they tell me say I be leaders of tomorrow. But the tomorrow no gree come with us. But people wey they do bad things, they enjoy well for this country. They don't do as so the children of the poor, they just they postpone their own enjoyment. But the children of the rich for this country, they get some of them not even do well for school, but they do well in life. Ọ̀rẹ́ ṣòwò brother mi kí ló dé lẹ múra kankan tó yẹn tá bá bẹ̀ràn wí ẹja bẹ̀ràn wí o lótìtọ́ àti lódodo ká má parọ́ nǹkan àwọn nǹkan tí Sowore mention nu short video yìí ṣe rọ́ ló pa òtítọ́ pọ́nbélé ni nà ó bàbá mi Adébóyè dádì Jíò gbogbo ẹ̀yin ọmọ Redeem mo mọ̀ wípé inú burúkú àti máa bí yín bẹ́yẹn kì í fẹ́ gbọ́ òtọ́rọ̀ láyé ti yín tara yín ládẹ́ bá yín sọ kí ni bàbá Adébóyè àti bàbá Oyèdépò fẹ́ sọ ilẹ̀ Yorùbá dì pẹ̀lú the biggest auditorium tán láwọn kọ́ kiri ó dẹ̀bẹ̀ ni wípé ẹ̀yin dádì Jíò mọ́mí Jíò tí ìfẹ́ understand bó ṣe ń lọ àtẹ̀yin mùsùlùmí ó dẹ̀bẹ̀ ni pé Christianity ti ń cast o ó dẹ̀bẹ̀ ni pé mùsùlùmí Islamic gan ti ń cast bá ṣe wà àfi bẹ́ẹ̀ ni wípé ibi ìṣẹ̀ṣe yìí lọ́lọ́run yí lọ ní sáà yìí o ṣé àmọ́ pé ìgbà kan wà tó bá ní àròjinlẹ̀ tó máa wo documentary wàá rí wípé Christian ló gbayé kan nígbà tó tún tó stage kan mùsùlùmí tún take over ó tún gbayé kan tó o bá jókòó tó wẹnu lẹ̀ tó wẹnu ọkọ sì wàá rí pé ìṣẹ̀ṣe ló fẹ́ gbayé kan ìṣẹ̀ṣe ló ń gbayé sìn kí ló dé tó jẹ́ pé bàbá Oyèdépò àti bàbá Adébóyè kò sí nǹkan kan tẹ́ create sílẹ̀ káàárọ̀ òjíire fún àwọn Redeemer especially ẹ̀yin Redeemer bàbá Adébóyè pẹ̀lú gbogbo the largest auditorium tẹ́lẹ̀ fẹ́ build for the whole tó máa jẹ́ the best and the biggest in the whole world ìyẹn ò ní pé ìjọ́ tí kìíní ìbádé pé ẹ máa rọrùn wọ̀ iṣẹ́ ọwọ́ yín lẹ fi máa rọrùn wọ̀ gbogbo yín ẹ̀yin Redeemer ẹ ló yà sí bàbá Jíò ẹ ló yà sí Redeem as a church ẹsẹ̀ mi yín nù ọ̀rọ̀ ọjọ́ àti sùn yín ò ká yín lára àti make heaven ò ká yín lára kò káyé ẹ bá ló yà jù bẹ́ẹ̀ lọ òun kọ́ lẹ máa fi wọ heaven nǹkan tí mo fẹ́ kẹ́ mọ̀ nìyẹn because nǹkan tí Sowore sọ bí yìí ọ̀rọ̀ ńlá gbà ni ẹ wo gbogbo àwọn auditorium yẹn bó ṣe lọ ṣálálu kó tẹ̀ wá jẹ́ pé pure water lẹ wá dá síbẹ̀ tẹ́ ẹ̀ produce fún àwọn Redeemer all over the world kẹ́ máa ta ní half price fún wọn ṣé gbogbo ayé ò ní máa copy yín wọ́n copy yín mọ̀nà irọ́ o láíláí ẹ̀ ní ṣe offering àti tithe ó dẹ̀bẹ̀ dàbí ti tẹ́lẹ̀ mọ èèyàn tó bá lóúnjẹ tó róúnjẹ jẹ kánú tó lájẹṣẹ́kù kan ló máa ní offering ayé tẹ́ fi bíbélì tẹ́ fi ń di àwọn èèyàn offering tithe pledge ó mà ti kọjá bèbí ti ṣẹ́jú everybody ti gbọ́mọ́ tinú ẹ̀ scam ní gbogbo kìíní ìwọ̀nyí ẹ̀yin lẹ ní Ọlọ́run kankan ò gbowó kankan ìyẹn ní tiyín
ìjẹ́ ẹ rántí tẹ́ bá lọ sílé olóúnjẹ kò ṣe ìtì o níbi tán ti máa fi àwọn pléètì tábà yín gẹ̀rẹ́sì ẹ̀ lóríṣiríṣi mò ń sọ mama put níbi tó ti máa gbábọ̀ ẹ̀ tí mo máa gbábọ̀ mi mo wà lẹ́ẹ̀ mo máa ń láì kìkì nìyẹn wá máa rí ẹ máa tọ́ka sínú pọ́ọ̀tì ọbẹ̀ ata especially tó sọ wòwòwò tí iná ń jó lábẹ́ wàá máa gbọ́ ẹ fún mi láhán ahọ́n ló máa ń dùn lára ẹran jù ìyẹn lòmíà ní ẹ fóun lójú etí wàá máa gbé ṣàkì onígbàwẹ́ nìyẹn ṣàkì onígbàwẹ́ ẹ fún mi roundabout àgẹ́máwọ́ ni mo fẹ́ àbẹ̀rẹ̀ ọmọ pa kò tẹ̀ wá ṣe lé báyìí yìí sí tó jẹ́ wípé àwọn nọ́dẹ́nà láwọn òkú ààyè màlúù wà mọ́ wọ́n ní òkú màlúù tó ọmọ nǹkan tó pa tó ọmọ nǹkan tó ń jẹ́ tìsárẹ̀ òun náà ń kó bọ̀ mo sì trust ọmọ káàárọ̀ ìjíire ẹ̀rọ mi ìrọ̀rùn lọ́bẹ̀ mágí wọ́n á rọ mi kí ló kàn wọ́n ìbáàdì létà kí ìfún máa já kẹ́dọ̀ máa já kí ló kàn wọ́n bẹ́ẹ̀ bá tún ṣe ń sọ iná àtúntì dáràn lọ́dọ̀ wọn ṣùgbọ́n Sowore kò yẹ kó tọ́ sẹ́nu ẹ o ọlọ́run ká sọ òótọ́ ọ̀rọ̀ fúnra wa lóòótọ́ ni Fúlàní ti fi bú wa páwa ni jẹranjẹran àwọn mìíye ti àlà wọ́n là lè jẹran kú àwa ọmọ káàárọ̀ òjíire Haúsá ti fi bú wa kólé àwọn ọmọ Yíbò ti fi bú wa wọ́n ní tá bá ti gbálé ta gbẹ́ tatata gbogbo property tán ọ̀dọ̀ olórin ni pátì ni minus pátì gan ajẹrankú ẹjọ́ ṣó wá minus Sowore ṣó kì í jẹran ṣó kì í jẹ roundabout àti ṣàkí onígbàwẹ́ ṣó kì í jàgó máa wọ irú Sowore ló máa ń láìkí ògúnfe pẹ̀lú àmàlà wá ń bí Sowore wá gbọ́ tiẹ̀ sórí gbogbo nǹkan tó sọ yìí brother mi ẹ̀rí sọ ṣùgbọ́n a good leader lead by a good example ṣe bẹ́ẹ̀ nára yín lẹ sọ wípé láti 10 years of age òun lẹ ti ń ṣe revolution káàkiri as a revolutionary tẹ̀jẹ́ ọmọ abẹ́ yín ọmọ ní Ibrahim Traoré ìgbà wo ni Ibrahim Traoré bẹ̀rẹ̀ ní Burkina Faso ṣèbọ́jú wa náà ni bíi 2 years sísìn àbí 2 years plus ṣó ti pé 3 years náà ni like play ẹ wo nǹkan tí ọmọkùnrin yẹn ti build Sowore go and learn from Ibrahim Traoré àsìkò ti tó onídìí ọdídé lọ sí Burkina Faso ẹ bá wá pé Sowore ẹ̀yin tẹ́ súnmọ́ máa share fídíò ìfúnra mi ṣe mọ̀pá jọ ń share fídíò fúnra wa inú mi ẹ̀dùn kẹgbọ́ àsìkò ti tó tí Sowore máa lọ lẹ́ẹ̀ lọ́dọ̀ Ibrahim Traoré ní Burkina Faso lọ gbé bẹ̀ kó lọ yá ọpọlọ wá sórí eléyìí tó jẹ́ wípé kò máa ń lọ káàkiri gbogbo platform tẹ́ máa jump from one platform to the other tẹ́ máa rébọ́ tẹ́ máa ṣe pínlẹ̀ yìí tẹ́ kò máa ẹ̀yin brothers ìwé tẹ́ kí mọ̀ nǹkan tó yẹ kẹ́ máa sọ tẹ́ kò máa sọ oríṣiríṣi nígboro ẹnu yín tẹ́ máa rò pé disgrace ìran káàárọ̀ òjíire ara yín lè disgrace Sowore lead by a good example we are beginning to get tired of your interview lẹ́ni níbi ẹjọ́ ẹ̀ ti pọ̀ jù ó ti fẹ́ máa bọ́ sí nuisance interview ẹ̀ ti ń wà watery look for something else to do I am very sure you lose a lot of members followers because you are not making sense any longer sorry attacking Tinubu èmi ò support Tinubu o torí ìjọba àwọn ẹ̀mí ń bọ́ lọ anybody ní kókó fún wọn ṣebí tinú wọn gbogbo everybody complain wọ́n ṣàfẹ́ fi ṣe tinú wọn àwa mọ̀ tó bá máa fi di bí ending of this year mọ́ early next year bàbá Tinubu á release owó torí wọ́n fẹ́ dìbò wọ́n ti bẹ̀rẹ̀ preparation 2027 báyìí wọ́n á release oúnjẹ wọ́n á release owó wọ́n ti mọ̀ ẹgbẹ́ kúkú gọ̀ kò sí wàhálà ṣùgbọ́n Sowore Mr. Sowore ẹ̀yin go better Buhari tó kúrò mẹ́ẹ̀ débi tẹ́ máa better Buhari paid of the same feather flocks together ní jọ ní gbogbo yín Sowore tí o bá ti lè kọ́pì nǹkan tí Ibrahim Traoré ṣe ní Burkina Faso ó bá Sowore lẹ́nu wíwá rántí-rántà tó kàn rántí kiri interview náà rí ẹ sí interview ní ṣẹ́nu kì í ro ẹni ẹjọ́ ti pọ̀ jù tọ́ ní stress nínú interview ẹ mọ́ ẹjọ́ ti pọ̀ jù ẹjọ́ etí ń ta wá ó ti lè rojọ́ jù Sowore you talk too much. We need action from you. If you want to tell us that you are better than all the past and the present Atolobuku tó ń bọ̀ in future, they lead by a good example. Sowore tó bá jẹ́ bí ranching yẹn náà ló ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ní Ẹ̀sẹ̀ Odò local government l'Ondo tó ní kó fún ẹ nílẹ̀ bó jẹ́ màlúù 5 ṣebí Àbújá ló ń gbé kó ra ọmọ màlúù 5 kó wá kó síbẹ̀ kó máa sìn. Tó ẹ bá ṣe fídíò síta inú gbogbo wa máa dùn wípé ẹ jẹ́ ká emulate ẹ jẹ́ ká copy ẹ wọ́ọ̀tì ẹ láti copy. Ṣùgbọ́n ká má ṣe kankan kó jẹ́ pé ẹjọ́ òfò àtàdánù kó jẹ́ pé ẹ̀yin lẹ máa rí president tó jẹ́ criminal ẹ̀yin lẹ máa rí kìnìkan máa attack government káàkiri is not the solution sir because you are not even better than them.
interview Sowore ti ń wà watering, you too do ṣọṣọṣọṣọṣọ ẹ ti pọ̀ jù. Lọ kọ́pì Ibrahim Traoré ọmọ inú ẹni fi wá lọ́rùn lẹ̀. Ibẹ̀ ni kọ́kọ́ là ń lọ jàre. Ìjà yìí mà ti wá dógún o. Ó ti di woro sí woro láàrin ta ni o. Bàbá Mímíkò Olúṣẹ́gun Mímíkò ni. Àkẹ́tì kọ́ o. Kí lorúkọ kíní wọn yẹn? Ìrókò. Mímíkò Ìrókò l'Ondo. Àtàrẹ́gbẹ́ṣọlá wọ́n ti fà á já o. Ó ti di woro sí woro. Aregbesola is not opposite Tinubu because of Nigeria, but because of his own selfishness and stubbornness after running out of favor. Ọ̀rọ̀ yẹn pọ̀. Bàbá Aregbe, mi ò pè yín fúkú, mi ì pè yín fárùn. Advice lèmi fún yín o, bàbá lẹ jẹ́ fún wa. Bàbá, ayò tẹ́ ẹ̀ ń ta ìbò máa ń tẹ́ bá yín tẹnumọ́ pé ẹ̀ mà lè jẹ́. Ẹ máa ń fi politics yín, political career yín, ẹ fi ń ta fàlà. Ṣé ráwọn nọ́dẹ́nà tẹ́ fẹ́ lọ mú létí yìí? Ẹ lè bá wọn ta, wọ́n sán lórí. Àwọn eléyìí wọ́n mọ nǹkan tẹ́ ń gbé bọ̀. Àwọn gan fẹ́ lò yín ni. Wọ́n mọ nǹkan tẹ́ ń gbé bọ̀, wọ́n lè wà lóyà pẹ̀lú yín láéláé, wọ́n máa use yín ni. Ayò tẹ́ ń ta yìí ò lè jẹ́ o. Okay, ẹ wá gbọ́ nǹkan tó ṣẹlẹ̀. Aregbesola visits Nigeria Farmers Group Cooperative Society in Nasarawa. Former Minister of Interior and ex-governor of Osun State, Rauf Aregbesola, now serving as the National Secretary of the African Democratic Congress, ADC, paid a private visit to the Nigeria Farmers Group and Cooperative Society, NFGCS, at Geti, Kokona local government area of Nasarawa State. The visit took him on a hour of the cooperative's expansive cluster, which includes a Ruga settlement, farm estate, farm village, and kibbutz-style community, popularly known among members as the Awolowo Cooperative. Aregbesola was received by officials of the group, who showcased the cooperative integrated farming model, administration structures, and community-based agricultural projects. His stopover was described as a courtesy visit aimed at engaging with grassroots driving initiative in the agricultural sector. Baba, ẹ má bínú ẹ̀yin èèyàn mi. Kàtá yẹn ló ń bá mi pọ̀. Baba Aregbe, ṣé ẹ gbọ́ wa? Ẹ̀yin pé visit lọ sí north. Ẹ lọ ń wo oko tó ń dá ń bẹ̀. Ruga, ranching, everything. Ẹ bá mi advise Baba Aregbe níbi comment section. Baba Aregbe ṣe mọ nǹkan tẹ́ ń ṣe. 8 good years ilẹ̀ fi ṣe governor. Oko tá ẹ dá lẹ́dà. Oko tá ẹ dá fọ́ṣun dà. Oko tí government yín dá fún Ọ̀ṣun dà. Lẹ́yìn. Okay, Baba Aregbe come out kẹ́ wá sọ fún wa. Ní ìgbà tẹ́ ọdún mẹ́jọ tẹ́ fi jẹ governor, ẹ wá sọ fún wa kí ni nǹkan tẹ́ gbé ṣe. Ìgbà tẹ́ jẹ minister náà, kí ni Dáúdà yín dá? Kí lèrè àtàǹfààní táwọn ọmọ Ọ̀ṣun jẹ lára yín? Ṣé ráyé wọn? You dey see their life outside. Ṣé ráyé wọn lóde? Ṣé ráyé yín? Ẹ̀yin lè lọ sí north lọ máa examine kẹ́mà examine farm tó ń ṣe ní north, kẹ́mà examine Ruga settlement, kẹ́mà examine gbogbo everything. Èwo lẹ nílẹ̀ produce ilẹ̀ gbé kalẹ̀ ní Ọ̀ṣun. Mi ti sọ the whole of ilẹ̀ Káàárọ̀ Oòjíire. Ní Ọ̀ṣun tẹ́ ti wá tẹ́ ti jẹ gómìnà, ìgbà tẹ́ jẹ gómìnà àti ìgbà tẹ́ jẹ minister àti dìsín náà. Kí ni nǹkan yẹ bá wa tọ́ka sí nǹkan ẹyọkọ̀ tẹ́ gbé ṣe tí àwọn ọmọ Ọ̀ṣun tó ń jàǹfààní ẹ̀? Kò sí kí lẹ wá ń bẹ́ kiri fún. Àsìfù pé bẹ́tà bàbá Tinubu tẹ́jọ́ ń bájà. Ìjà rí yín ò kan àwa o. Torí ẹ ti fìgbà kan wà in good time. Tí ò bá dẹ̀ wà òkè mọ́, ogún ọmọdé ò lè ṣeré fógún ọdún. Ṣùgbọ́n ilé tẹ́ wá ń ṣe yìí, high service yìí là ní ká sọ fún yín pé ó ti ń pọ̀ jù. Mo fẹ́ kẹ́ mọ̀ pé gbogbo ọmọ Káàárọ̀ Oòjíire kò sí anybody wa tá a mọ̀, tá a gbọ́n o, tá a dẹ̀ rí gbogbo bó ṣe ń lọ. Ẹ̀yin tẹ́ bá súnmọ́ Baba Aregbesola, ayò tẹ́ ń ta ìyá ẹ̀ lè jẹ. Ẹ ti mọ Tinubu lọ́sàn-án kó tó dòrùkẹ́ tó gbé náà wò. Use and dump ní Baba Tinubu.
àwọn northern gan pariwo síta wọ́n ní use and dump ní tó bá ti lò ẹ́ lọ́wọ́lọ́wọ́ torí ẹ pé wọ́n ló gùdù síbì kan tó ń ṣiṣẹ́ yẹn lọ́wọ́lọ́wọ́ tó bá á tẹ̀ fún ẹ lówó ẹ wàá gbádùn wọ́n á fún ẹ post wọ́n á fún ẹ ní gbogbo ẹ connection everything ibi tó hèdì sí nìyẹn bàbá Arẹ́gbẹ́ nígbà tí gbogbo ìyẹn ń lọ tá ń gbádùn favour yẹn ẹ mà invite wa o ẹ mà ní wá lára ẹ mà wá bọ́ síta o ẹ mà enjoy jẹ́jẹ́lì pẹ̀lú family àtàwọn ọ̀rẹ́ yín o àárín yín ti wá dàrú nìyẹn Tinubu ti wá lò yín tó ti dà yín nù bọ́mi ìṣọwọ́ nìyẹn o ìjà ò ṣe parí nìyẹn no more favour ẹ sinmi ara yín tẹ́ bá wá fẹ́ kẹ́gbẹ́jọ tẹ́ fẹ́ ṣe everything èmi rò pé ṣe ló yẹ kẹ́ build ẹ̀ ní within Nigeria ń bẹ̀ àmì nílẹ̀ káàárọ̀ òjìrè ń bẹ̀ ṣé rí gbogbo ẹ fẹ́ bá ekiri kan ẹ ń lọgbẹ́ ẹ ń bá ọmọ yíbò ẹ ń ṣe gbogbo ẹ go ahead ojú yín máa tó bó kí ni mo sọ fún yín ṣe rí àti iná dẹ́nà àtọmọ yíbò tẹ́ ẹ̀ mú létí they are all users just like Tinubu gbogbo yín all of you bed of the same feather flocks together ṣẹ́yìn náà bẹ́tà gbogbo wọn ni ṣe bẹ́tà Tinubu ní irúkìrú jọ nìyẹn náà ẹ̀jọ̀ wà ókè ẹ̀jọ̀ pé ìwà nílẹ̀ káàárọ̀ òjìrè ni ẹ jẹ́ kí bàbá Tinubu ẹ wá ó ti tọ́jọ́ mẹ́ta yín ó dẹ̀ pé bátìrì yín kò ń pẹ́ rọ́ǹdà ọ̀mọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí kí ló dé ìgbà wo lẹ tí ì ti bìkan dé ẹ tún ti fò ó ti di high a ti mọ̀ yín pé tí bátìrì bá ti run down lẹ máa sáré lọ sí France ibẹ̀ lẹ ti máa ṣáàjì ẹ̀ tẹ́ bá máa fi dé gbogbo àtún fresh ẹ̀kẹ́ ayọ̀ kí ló wá dé lẹ́nu ọjọ́ mẹ́ta ìfìrí ẹ bì ká mi dáhùn o ilé òní ilé yín o kí ló lé yín lásán villa ṣé bàbá ń gbá sórí villa ni kí ló lé yín bọ́dí ṣé bàbá gbé bọ́dí lọ́nà ibo lẹ ń gbé gan kí ló lé yín Nàìjíríà ṣe bẹ́ẹ̀ yín ni father of Nigeria ṣe bẹ́ẹ̀ yìí ni father of Nigeria mọ̀mọ́ Tinubu mother of Nigeria ẹ bá wa bá ọkọ yín sọ̀rọ̀ o ṣé ẹ̀yin náà hand over gbogbo wálé lọ́wọ́ mọ̀mọ́ Tinubu mọ̀mọ́ Rẹ̀mí Tinubu tí bàbá bá ti ń lọ travelling wọn ètè pọ̀ jù o abẹ́tà kọ́kọ́ gbogbo kìíní tán lọ fi ń rìfíìlì tán fi ń recharge ní France ẹ kó wá sí Nàìjíríà ni o kí ló dé orúkọ tèmi ò yí padà Ìyédára Kòwé ó ti yé ẹ náà nìyẹn já pàdé níbi comment section má gbàgbé láti bá mi share fídíò yóò dàbọ̀.